Alex kí ló fàròrò báyìí. Àlàyé ọ̀rọ̀ Yorùbá kú ni ọ̀rọ̀ Yorùbá ló ń kọ mí lóminú. Ní ọjọ́ tí mo ṣe Yorùbá ronú apá kìíní mo ṣe Yorùbá ronú apá kejì. Ọmọ Haúsá ò bá mi o, wọn wá bá mi o, wọn àṣọ pé kí ló tí mo fi ṣe irú nǹkan. Ọmọ Ìgbò bákan náà wọn wá bá mi o, wọn àṣọ pé kí ló tí mo fi ṣe irú nǹkan. Ọmọ Yorùbá ẹgbẹ́ wa náà ló wá ń bá mi pé kí ló dé tí mo fi ń kàmpéyìn wọn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Jọ̀ọ́sídẹ̀ tí mo sọ lẹ́nu nítorí Haúsá ni. Sójọ Ìgbò tí wàá sọ wípé yá o Yorùbá ló kàn sẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ wa náà ló ti wá ń àtàkì. Ó wá ní pé kí n mọ̀ pé tí mo ṣe yóò fi mọ́ dẹ̀rọ ẹ̀wò mọ́ kí n mọ̀ sí mọ́. Wo tó bá gbọ́ mi lẹ́sẹ̀ mọ ìyẹ́ bọ̀ lápò ni. Apá kìíní ti jáde, apá kejì ti jáde, apá kẹta ń bọ̀ lọ́nà inú ọ̀sẹ̀ náà ló máa jáde. Wo èmi sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló kàn, Yorùbá ló kàn.